oko. Ìbàrẹ̀ aṣẹ̀dá oko. Ìwọ ọlọ́rọ̀ ẹyẹ ló fi dá wọn ọlọ́run wọn àdìtú. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ aṣẹ̀dá oko. Aṣẹ̀dá oko. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ o. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ o. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ o. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ ọba tó ṣẹ̀dá oko. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ o ló fi dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ olùdá oko. Ìbàrẹ̀ aṣẹ̀dá oko. Aṣẹ̀dá oko. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ o. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ. Ìbàrẹ̀ olùdá oko. Kẹ́mi ò ti bá rí o ṣe dé ọlọ́run ayọ̀ mi. Máa padà lẹ́yìn mi ò ọba tó tóbi. Ìbà wọn tó ní bí ayé, ìbà wọn tó nílẹ̀. Ìbà òpó tó ṣe pẹ́tẹ́tí tí ò ní jọ, ìbà òpó tó gbẹ́jọ pọ̀npọ̀n àná. Ìbà. Kí ló ṣẹlẹ̀? What happened? Ẹ̀yin ayé ẹ jọ̀ọ́, kí lẹ̀ ń ṣe yìí fún? Ìbàrẹ̀ ọba tó ṣẹ̀dá oko. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yẹ tó fi dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàrẹ̀ olùdá oko. Oh my goodness. Not now, God. Olúwa ló dá ẹ̀pọ̀. Ọlọ́run o. Oko òun ọyàn. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Olúwa ló dá ẹ̀pọ̀. Alẹ́ rí tó láwa yìí. Oko òun ọyàn. First prize 50,000. Ẹ̀sìn kan ò Second 30. God 20. iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Ọlọ́run tó dá oko ló dá ẹ̀pọ̀n ló dá idán ló dá òkò ló tún dá iná. Ó fi oko ṣàbò lórí ẹ̀pọ̀n, ó fi òkò ṣàbò lórí idán. Gladly, I will call you later. Ó fi gbogbo ara bó I've ṣe seen kì í it. dá àṣẹ fún nílé oko. Ó wá fi àṣẹ nílé òbò pamọ́ sábẹ́ akọ. Oko ẹnu òun ọwọ́ nìkan ní mọ́kò ó lè. Àwọn gbogbo wọn lọ́dúnmarè dá sábẹ́ abo ní mọ́kò dìde. Olúwa ló dá ẹ̀pọ̀n. Oko òun wọ́n yan. Ẹ̀sìn kan ò máa pé ká má dóra wá. Iṣẹ́ ọlọ́run kò lè ní bàjẹ́. Ẹ sọ̀rọ̀ sókè. Olúwa ló dá ẹ̀pọ̀n. Oko òun wọ́n yan. Ẹ̀sìn kan ò pé ká má dóra wá o. Iṣẹ́ ọlọ́run
ṣe aṣẹ̀dá ọ̀run o ìbà rẹ ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idọ̀ ìbà rẹ ni mo ṣe ọba tó fọmú sáyà obìnrin ìbà rẹ ni mo ṣe ìbà rẹ ni mo ṣe ìbà rẹ ni mo ṣe òòṣà òkè ìbà rẹ ni mo ṣe o ìbà rẹ ni mo ṣe alájípele ẹ̀san ìbà rẹ ni mo ṣe ìbà rẹ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹkúrọ̀lẹ̀ kú dédé wòye káàbọ̀ sórí abala ètò yìí pẹ̀lú Yinka TNT èmi náà ni ẹyẹ méjì jáṣẹ ẹyẹ méjì jádìyẹ mo tún ti dé bí mo ṣe ń dé èmi adẹ́rìnpò ṣonú orí òkè yìí náà ni orí òkè níbi ta ti ń kọ́gbọ́n ta tún ti ń múra wa nínú dùn ta ti ń kọ́gbọ́n ta ti ń kẹ́kọ̀ọ́ ta ti ń sọ òótọ́ ọ̀rọ̀ tí òótọ́ ọ̀rọ̀ ti ń jáde orí òkè tí ò sí irọ́ orí òkè tí ò sí ẹ̀tàn orí òkè tí ò sí èké orí òkè ta ti ń gbọ́ òkodoro ọ̀rọ̀ ṣọ̀hún náà rìn lórí òkè yìí o ajẹnimu ní kẹkọrọ sàkátà pàrà ni àgbàlagbà tí wàá máa ń sí tán lórí òkè yíyí ibẹ̀ ó lọ́wọ́ kọ̀ọ̀kanú ni àwọn òní bá wọn pe funfun àní bá wọn pàfin ní adúbí àrán a máa pe a máa sọ bó ṣe máa jẹ́ ni a kì í pe oko ní kinní a dẹ̀ kì í pòbò lójú ara lórí òkè yìí o a máa pe bó ṣe jẹ́ ni gbogbo wa la mọ̀ nǹkan tá fẹ́ ṣe lálẹ́ yìí alẹ́ ariwo tí a fi ń tí obìnrin máa ń pa tí wọ́n bá ń dóko lọ́wọ́ a sì máa ṣe dá padà fáwọn ọkùnrin a ní àwọn tó máa bá wa pick àwọn èèyàn wa wọ́n ti wà ní ìkàlẹ̀ wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n wà lórí show yìí bí mo ṣe ń sọ yìí so ṣáájú the number to call is +4474048512 I need to connect my earpiece 851234. The number to call is +447404851234. Ẹ má gbàgbé Dynamic Homes and Properties. Àwọn ló ṣe onígbọ̀wọ́ ètò yìí. Àwọn ni wọ́n talẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ilẹ̀ wọn tí wọ́n wà ní Ìbẹ̀jú Lẹ́kì ó sì ń tà ní wàràwàrà tá pè ní 4 million. Tó bá fẹ́ sanwó installment payment is 4.5 million, but tó bá fẹ́ sanwó outrightly is 4 million. Ó lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní +234 +23470443316 +23470443316. Alẹ́ ringtone òun la wà yìí. Àwọn tó ti send ringtone sí mi àwo ò fẹ́ yẹn mo kàn máa play yẹn káwọn èèyàn fi ṣe fàájì kó fi warm up ni ìyẹn ò count rárá. Ìwọ tó bá mọ̀ pé tó gbangba sùn lọ yẹ ègún ni ẹ o ègún ni ẹ o Calabar ni ẹ o Ẹ̀pẹ́ ni ẹ o Yorùbá ni àwo ò fẹ́ osh ash a fẹ́ hada èdè tó bá gbọ́ ni kò fi sọ ringtone tó bá ti pè wọlé wàá dárúkọ ẹ o ní dárúkọ ẹ gọgọ wàá fi okó òbò ẹ pọ̀ ọyàn nǹkan kan fi garnish orúkọ ẹ a fẹ́ kó dárúkọ ẹ direct okó èbò ẹ pọ̀ ọyàn nǹkan kan ni kò fi dá orúkọ ẹ tó bá ti wá dárúkọ ẹ tó wá sọ ìlú tó ń represent a ti mọ̀ pé àwọn obìnrin nìkan ló ní àṣálẹ́ yìí a sì máa ṣe dá padà fún àwọn ọkùnrin àwọn ẹni tó máa ṣe onígbọ̀wọ́ ètò yẹn náà wọ́n ti ṣe onígbọ̀wọ́ already mi kò tí pick date ni a ṣẹ̀ṣẹ̀ wá ṣe alẹ́ ariwo láàrin ọkùnrin àti obìnrin níbi tá máa ti gbé ọkùnrin àti obìnrin pọ̀ sórí orí phone obìnrin á sọ tiẹ̀ ọkùnrin náà máa dá padà fún bọ̀ ní alẹ́ yìí obìnrin nìkan ni best three la fẹ́ mú ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó bá tún ṣe dáadáa ká fún ọ láwọn consolation prizes bí àwọn nǹkan kéékèèké bá wọn best three first prize á gba 50,000 you can pin number yẹn. First price á gba 50,000, second price á gba 30, third price á gba 20,000. Ẹ má ṣeré, ẹ má pè mí ṣeré, tẹ́ bá pè mí ṣeré máa block yín. Tẹ́ bá fẹ́ pè ẹ pa Facebook yín, ẹ lè má sọ̀rọ̀ kí Facebook yín náà kẹ́ tún máa wo Facebook at the end of together. Àwọn èèyàn tí fẹ́ máa pè wọlé. Hello. Hello, sister. Ma? Okay, mo testosterone. Testosterone, okay. Wọ́n láwọn testosterone. Ẹ jẹ́ kí kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fi yín sí mood ẹnìkan tó send sí mi kí kọ́kọ́ play ẹ̀ síta mo kàn fẹ́ play eléyìí ni o àka eléyìí ìwọ tó bá fẹ́ pè ó máa pè wọlé ni ẹ má send tẹ́ bá send ringtone lórí kíní ẹ kàn send ẹ̀ mi o àfẹ́lẹ́ ń ṣe fàájì ni fàájì lélẹ́yìí. Oye mi o báyìí ló ṣe rí mi mọ́ fàájì lélẹ́yìí. Ó dẹjọ́ tó lọ́gùn wáyọ̀. Fàájì lélẹ̀. Láàrin
ó máa ń dùn mí ni. Ẹ má ìtì ẹjọ́ ẹ jẹ́ ká Ọlọ́run ọba ẹ jẹ́ àgbọ́ kíní yìí tán. Ẹ ní sùúrù. Hello. Hello, Àǹtíńká. Ẹ sa à ń gbọ́ yín o. Ẹ kú ètò. Kọ́ọ̀lì máa ṣé ẹni ẹ kúrọ̀ lẹ o ṣàlàáfíà lẹ wà. Àlàáfíà ni mo wà o. Èmi náà fẹ́ partake nínú competition ni o. Kí lorúkọ yín àti ìlú wo lẹ ń jà fún? Ìlú wo lẹ̀yin represent? Ọ̀ṣun ni o. Ọ̀ṣun state. Okay, kí lorúkọ yín? Okofọlákẹ́. Okofọlákẹ́. Ẹ ní sùúrù o, ẹ jẹ́ nǹkan nọ́mbà yín sílẹ̀ o, àyíbámọ́ ẹ lè jẹ́ kan nínú àwọn tó máa mú o. So ẹ jẹ́ nǹkan kọ́kọ́ nọ́mbà yín sílẹ̀ náà kẹ́ tó continue. Ẹ̀yin tẹ́ ń pè yẹn ní sùúrù, ẹ tẹ́ jẹ́ play kíní tí mo fẹ́ play tó gan. Okay, Okofọlákẹ́ go on song. Tí ọkọ bá wà lábẹ́ mi bí mo ṣe máa ń pariwo. Ọkọ mi ò dọ́ mi dáadáa yé. Ó já bóyá bá yọ mi fẹ́nu. Olówó orí mi. Níbi lọ ibi mo máa kú sí. Wàá gbọ́dọ̀ bí títí dọjọ́ alẹ́ yé. Ọ̀yá. Òun náà máa bí pé ṣé mo jẹ dáadáa máa ní òun dó mi gidi. Tó bá bá tọ́jú wọlé kó tún bẹ́yìn wọlé. Gbogbo ọ̀nà ló gbà ẹ́ olówó orí mi ó yá dó mi dáadáa láti nítọ̀ sókè. Ẹ ṣé. Okay. Àwọn tó ń judge wa wọ́n wà lórí show yìí wọ́n dẹ̀ ń gbọ́. So ẹ jẹ́ kí n máa play eléyìí lọ kí ẹlòmíì tó pè wọlé. Ẹni tó pè lẹ́ẹ̀kan ẹ padà pè. Ó dáre. Ara mi ń gbọ̀n. Wọ́n ní jẹ́ kíkọ́ yẹn, wọ́n ní jẹ́ ká gbọ́ kíní yẹn. Hello. Hello, Senator Kẹsàn. Ẹ kúrọ̀lẹ́ o, kí lorúkọ yín o, ìlú wo lẹ̀yin represent o? Okóníkẹ́ lórúkọ mi. Okóníkẹ́, ìlú wo lẹ̀yin represent? Ọ̀ṣun ni. Ọ̀ṣun lẹ̀yin náà represent. Ẹ ní sùúrù ẹ jẹ́ kí n kọ nọ́mbà yín sílẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀. Àyíbámọ̀ ẹ lè jẹ́ náà àwọn tó máa jẹ owó náà. Gbogbo wa la mọ̀ pé first price is 50,000, second price is 30, and third price is 20,000. Ó yẹ ẹgbọ́hùn sókè. Ẹ̀yin tẹ́ ń represent Ọ̀ṣun, ẹ fún wa ní ringtone. Ayé mi o, orí mi o, baby. Mo ṣe ń dó mi ṣá, ó máa ń dó mi gan. Ní ìrún tí gbá sí, ó yá dá sí. Oh my God, orí mi o, okó ẹ̀ ti dòjù, baby. Okó ẹ̀ ti dòjù, ó ti dó mi pa o. Òbò mi ti lánà, òbò mi ti ń gbóná. Ó yá kìbọ̀, ó yá rìn mọ́. Òbò mi o. Okó mi. Ó yá dà sí, àfọkọ́ mi dẹ́ lomi. Má fọkọ́ mi dẹ́ lomi o. Àti má fọkọ́ mi dẹ́ lomi, màá ṣe pé fún ẹni. Ayé mi o. Oh my God. Ó yá nísì ẹ máa mú wálé bẹ́ẹ̀ ni pé fẹ́ come. Ẹ máa mú wálé bẹ́ẹ̀ ni pé fẹ́ come sí kẹ́ lè hand ẹ̀. Ẹ máa mú wálé bẹ́ẹ̀ ni pé fẹ́ come. Baby, mo ti fẹ́ jáde. Ó ti jáde. Oh my God. Ó ti ń bọ̀. Yeah, ọmọ mi. Ó yá dìbò mi. Ọmọ mi. Ó yá gbọ́mọ mi mọ́. Ọmọ mi. Yeah. Ẹ ṣé. That's Okóníkẹ́ láti Ọ̀ṣun state. Ẹ jẹ́ ká máa gbọ́ ringtone yẹn lọ kó tó di pé àwọn èèyàn. Mọ̀ àwọn tó pè wọlé yẹn ẹ padà pè mí ní padà pé ẹnì kankan lẹ́yìn. Mo fẹ́ ṣàdúrà kan fún ẹ ní o. Okó ẹ onídẹ̀nu kọlẹ̀. Orí ìyá mi. Àṣẹ mi ti sàn kan nù láti jọ́ yìí. Mo ti sàn kan nù. Mo ti rí iye o. Oh God. Hello. Kí ló dé tí kò ń já? Màá ní sùúrù fúnra yìí ni. Hello.
Hello, Akinka. Ìlú wo lẹ̀yin represent o kí lorúkọ yín? Obobamba. Obobamba. Ìlú wo lo Obobamba. Ẹni sùúrù. Ẹ jẹ́ kí ko ìlú wo lẹ̀yin represent? Ọ̀yọ́ State ni. Okay. Ẹni sùúrù ẹ jẹ́ n kọ number yín sílẹ̀. Ọ̀yọ́, ó yá à ń gbọ́ yín. Yeah, oh baby. Oh my God. Baby. Ó ti kọ̀sọ̀lẹ̀, baby. Bá mi wá èkùrọ́ yẹn. Baby. Ó ti kàn. Baby, ó ti kàn, baby. Bá mi wá èkùrọ́. Yeah, ó ti dé sàlẹ̀, ó ti dé. Ó ti dé bí kéré yẹn. Ó ti ń gbára wọn. Yeah. Baby, oh my God. Fọwọ́ mọ́ ọyàn mi. Fọwọ́ pa ọyàn mi, baby. Yeah. Baby. Baby, okay. Ó ti kàn. Ó ti kẹ̀kùrọ́ méjì yẹn. Ó ti kàn. Má jẹ́ kó yọ o. Ó yá jí mi fi sẹ́yìn. Má jẹ́ kó yọ. Fi sẹ́yìn. Oh my God. Yeah, àlùjọ náà lélẹ̀ baby. Mi ti padà. Jẹ́ ń gbé mi lọ síbẹ̀, baby. Oh my God, baby. Ó ti kàn ẹ̀ pọ̀. Ó yẹ ẹ mú wálé pé fẹ́ come, ẹ mú wálé ká lè gbé call mi, ẹ mú wálé. Baby. Baby. Okay, Timbo. Yeah. Oh, yeah, for a moment. Yeah. Let's go. Hello. Hello, godmother. Ìlú wo lẹ̀yin kí lorúkọ yín àti ìlú wo lẹ fẹ́ ṣe? Àti Ìjẹ̀bú Òǹdó, Ẹ̀pẹ́, Ègùn, gbogbo yín la fẹ́. Ìlú wo lẹ̀yin dúró fún? Obolola leleyi o. Obolola. Mo represent Kano. Hausa. Okay, any suruma. Yes, Hausa. Obolola. Kano. Ẹ jẹ́ kí n kọ number yín sílẹ̀ o. Okay. Ó yá, ẹ go on song. Obolola, ẹ represent Kano. Ó yá, go on song. Hausa. Wọ́n yóò bàbá náà. Ẹ gbóhùn sókè dáadáa. Wọ́n yóò bàbá náà. Kàmáyé. Taɓa min nonon nan. Ka sha min shi daɗi ka shi wayo na buɗe maka kafafuwan ka shiga min da su sosai wallahi daɗin buranka in nan nake ci wayo bari maka wani addu'a wallahi in ba kai ba wallahi mutuwa sani kai kaɗai ne ba kai ba wani wallahi abin nan daɗin da ba za a iya ba wata ba don Allah ka ba wata ka kashe ni don Allah baba na ina zuwa kama min nuna wallahi ina zuwa don Allah ka ci ni sosai daɗi kama min nuna shamun nono na daɗi ka shi ni wayo yawa na zo na ji daɗin ka na gode baba. Ẹ lè sọ ìtumọ̀ nǹkan tẹ́ sọ yẹn kẹ́kọ̀ọ́ sọ fún wa lórí èfè. Okay, nígbà tí mo sọ ní pé ó ṣe ọkọ mi ó ṣe bàbá mi ó dùn mọ́ mi tó ṣe jọ̀ọ́ mo ń bẹ̀ ọ́n tó lọ́lọ́ má jẹ́ kó kó ìwọ òbò mi èmi nìkan ni kó jẹ́ ó ṣe bàbá mi àmú ọmú mi gbẹ́nu lé ọmú yẹn di orí ọmú yẹn mú bàbá mi mo ti ń bọ̀ mo ṣàdúrà fún ẹ okó òní rọ ó ṣe yóò bá ṣe wọn kò fẹ́ lónìí wọn ìwọ ló gbọ́ ṣẹ́ mi dáadáa ó ṣeun bàbá mi
mi. Ó ṣe mo ti wá, mo ti wá, mo ti wá. Ẹ ṣé gan. Hello, Obolola nìyẹn from Kano. Hello. Hello, Auntie. Ẹ kúrò lẹ́ta, kí lorúkọ yín, ìlú wo lẹ̀yin represent o? Hello, Ogun State ni o. Ogun State, Ẹ̀gbá lẹ máa sọ o. Okay, Ẹ̀gbá ni o. Ẹ̀gbá lẹ, ṣé Ẹ̀gbá lẹ represent àbí? Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Kí wá lorúkọ ti yín o? Kí wá lorúkọ ti yín? Obobanta. Obobanta, okay. Ẹni sùúrù ẹ jẹ́ kí n kọ nọ́mbà yín sílẹ̀ o. Okay. Ẹni Obobanta. Àbí wọ́n ń do yín lọ́wọ́ ni? Ẹ wò mo ṣe dókó tán ni o. Okay, ẹ fún wa ní ringtone. Ẹ̀yà fi live sígbà tẹ́ pẹ́ ṣe dókó tán ni, ó yá. Ẹ̀gbá ni ẹ sọ o. Yes. This. Oh, but my yo. Ó ti lọ dùjú. Ẹ ṣe gbà. Yeah. Merci. Oh, but Ẹ ṣé gan. Hello. Ìlú wo lẹ? Ẹ kúrò lẹ, ìlú wo lẹ̀yin represent? Hello. Ẹ kúrò lẹ máa mo ń gbọ́ yín. Ẹ kúrò lẹ, ìlú wo lẹ̀yin represent o? Ọ̀ṣun ni o, láti Nàìjíríà. Ọ̀ṣun yìí ìjà tún máa padà gba Ọ̀ṣun. Ṣé ẹ̀yin Ọ̀ṣun nìkan lẹ ń dóko àti ìrìjẹ̀bú àti ìròdù? Kí lorúkọ yín? Ṣé ń gbọ́ mi mà? Kí lorúkọ yín? Hello, Fẹ́mi. Kí lorúkọ yín? Ẹ má bínú mú láti pa. Ẹ jẹ́ kí n pe ẹnìkan tó ti pè mí. Ìlú wo lẹ̀yin fẹ́? Hello, àti Yinka. Ìlú wo lẹ̀yin fẹ́ jà fún? Ẹ wò kó tó ṣe yẹn, à ń gbádùn ẹ̀bọ̀ elédè ló máa dá jù. Àwọn ìlú alábùsà yẹn ti wà lórí list. Wọ́n bá máa sọ èdè, ìkọ́ tó sọ èdè normal rígì tó tún pọ̀ wá ṣe. Mọ̀ pé irú ẹni sùúrù ìyá mi Ọ̀ṣun ò lédè kankan tí wọ́n ń sọ ju Yorùbá lọ. Gbogbo aláwùsá ẹ̀jẹ̀ ti wà lórí list náà. Ìyá mi ẹ máa ẹ̀ lè sọ bẹ́ẹ̀ yìí kọ́ lẹ máa jọ́ọ̀jì o. Ẹ lè sọ bẹ́ẹ̀ yìí kọ́ lẹ máa jọ́ọ̀jì. Afẹ́jẹ̀bú, Ondo, Egun, Faransé, which is French, Spanish, gbogbo ẹ̀ la fẹ́. After Ọ̀ṣun eléyìí mi rò bóyá mo máa mú Ọ̀ṣun mọ́ because mo ti ní Ọ̀ṣun bíi mẹ́ta, mo ti ní Abẹ́òkúta, èdè ìlú ẹ̀ tó bá gbọ́ ni a fẹ́ kó fi sọ. Hello? Hello, ma. Yeah? Ẹ pẹ̀lẹ́ ma. Hello? Hello. Hello, ìlú wo leléyìí o? Ẹbí ni ọ̀pọ̀ mi dùn, okó gbè mí. Okó gbè mí? Ọ̀pọ̀ mi dùn, okó gbè mí, mo represent Lagos State. Okay o, Lagos State ò kí ń ṣèdè náà. Ṣé ẹ̀ ń dóko lọ́wọ́ ni? Ó bá ti kọ́yàn mi sẹ́nu báyìí. Ó yá bá mi la orí ọ̀yàn yẹn. Kọ́yàn mi tètè sẹ́nu. Ó yá bá mi gbẹ́nu lọ sísàlẹ̀ yẹn. Orí mi ò yẹ. Ó tún fẹ́nu sínú jọ yẹn.
Ó yẹ rande off ẹ ṣe pé fẹ́ dà ẹ ti fẹ́ dà. Ó yá tó mi. Ó yá tó mi. Ó yá tó mi. Ayé máa mi jà. Ayé tó mi dáadáa. Tó mi. Ó yá kókó yẹ fọ ojú òbò mi. Akọni mi o. Mo fẹ́ wá o. Mo fẹ́ wá. Mo fẹ́ tà. Ó yá tó mi dáadáa. Gbé mi síbẹ̀. Ó yá gbé mi débẹ̀ gbé mi sábà. Akọni ti parí o. Omi ló mi pa o. Mo pọ̀. Ó ti parí o. Ó ti fọ́kọ́ báyé mi jẹ́ o. Ọmọ kan parí o. Ikú rẹ̀. Ikú rẹ̀ o. Ọkọ rẹ̀. Àrùn rere o. Kọ́kọ́ rẹ̀ o. Ọjọ́ mi mo fẹ́ wá. Ọjọ́ tí mo náà ti fẹ́ wá. Ó fẹ́ dà. Ó fẹ́ wá. Ẹ ti dà. Hello. Ìlú wo lẹ̀yin represent? Ìbàdàn. Ṣé èdè Ìbàdàn lẹ máa sọ? Ó dà mí. Okay. Kí wá lorúkọ yín? Orúkọ mi ni Okojúmọ̀kẹ́. Okojúmọ̀kẹ́. Okay. Hello? Ó yá, à ń gbọ́. Ó yá, ẹ rande pé ẹ ti fẹ́ come. Ẹ ṣeun. Hello. Àwọn kan ti pè tó jẹ́ pé ń bọ̀. Hello. The person. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ bí báyìí pé àwọn kan ló gbé. Ẹ mọ̀ pé èmi kọ́ ni mò ń judge, àwọn tó ń judge wà lọ́dà. Ìjẹ̀bú, Oǹdó, Ègùn, Calabar, Ìgbò àti ìrìyìn. Ṣé ká gbé fún àwọn tẹ́ ń dárúkọ ni? Hello? Hello, àti Nka ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lè rí wo lẹ́ ń represent? Mo fẹ́ represent Ọ̀wọ̀. Èdè Oǹdó lẹ máa sọ den, èdè Ọ̀wọ̀. Bẹ́ẹ̀. Kí lorúkọ yín? Ló bá tán. No. Ẹ bá tán àbí báwo? Kí lorúkọ yín? Kí lorúkọ yín? Ló bá tán. Ló bá tán. Okay. Bo ko la fi garnish orúkọ wa nbi báyìí o. Okay. Obotínrín. Obotínrín. Bẹ́ẹ̀ ni. Ó yá, ẹ continue. Yes. Orí bá mi o. Wele di pa mi kú. Ye mi o. Ó yá cheluka. Mama duyo. Mama yo. Cheche. Ó yá, ó wọlé. Ó todo ènìyàn nìyẹn. Viva. Ẹ ṣé. Ọ̀wọ̀ nìyẹn o, Oǹdó.
No, the jacket coming in. Hello? Yes. No, wow. Ìlú wo lẹ̀yin represent? Okay. À ń gbọ́. Lọ ṣe fún mi báyìí. Yes. Anita, ni mama ẹ̀jẹ̀ ni ma. Mo fẹ́ ṣàdúrà kan fún ẹ. Mo fẹ́ ṣàdúrà kan fún ẹ. Inú kọ̀ rẹ̀ ò ní dorí kan yẹn. Lọ ṣe mi báyìí. Subhanallah. Subhanallah. What did I said, what to talk on what to try? Moria, Paja. Okay. Oya, wálé, o ti fẹ́ dà, wálé, o ti fẹ́ dà. Ìjẹ̀bú, Calabar, Egun, Faransé, which is French, Spanish, ẹni ìlú, Yorùbá, ẹni tó bá fẹ́ sọ Yorùbá nìkan, ó ti tó mi fọ́ Yorùbá mọ́. Ìlú ẹ sọ èdè. Mímí ní kẹ́ má sọ èdè Yorùbá ọ̀bọ̀, ẹ sọ èdè ìlú tẹ́tí wá. Àti àwọn tó ti sọ Yorùbá ti pọ̀ jù. Hello? Hello? Hello. Yeah, ìlú wo lẹ̀yin represent? Èkìtì ni o. Ṣé ẹ gbédè Èkìtì tẹ́ fẹ́ sọ? Mo fẹ́ sọ lédè Èkìtì. Okay, kí wá lorúkọ yín? Òbótómi. Mo ń bọ̀, mo fẹ́ kọ nọ́mbà yín sílẹ̀ ni o. Okay. Ó yá, ẹ go on song. Ọkọ mi o, elé orí mi o, àkànní o, wọ́yùn, mẹ́gbádùn rẹ. Wò é dó mi dáadáa. Kíbọ́ mẹ́. Irú nǹkan báyìí kò yẹ ká máa fi WhatsApp, wọ́n máa já yín dànù mí ìdẹ̀ ní choice. Hello? Hello, ìlú wo lẹ̀yin fẹ́? Ẹ kọ́ lẹ̀ máa ẹ pètò. Ìlú wo lẹ fẹ́ represent? Ìjẹ̀bú. Ẹ ṣé jàre. Bẹ́ẹ̀ ṣe nọ́mbà yín gangan kọ́ leléyìí tó gbé síta yìí o. Okay, ẹ jẹ́ kí n fún yín nọ́mbà. Mi fẹ́ kẹ́ pé nọ́mbà yín síta. Ẹ mọ nǹkan tó máa ṣe. Ẹ fi another number pè bí ó máa gbé ẹ jáde. Ẹ fi another number pè. Torí tẹ́ bá lọ win. Ká lè pè yín. Ẹ fi another number pè. Ó ṣe nọ́mbà yín lélẹ̀. Hello? Okay. Kìtìyẹ odò. Hello? Hello? Ìlú wo nìyẹn o? Hello? Ìlú wo leléyìí? Ondo? Oh my God, oh my God. Hello? Hello? Ṣé Ìjẹ̀bú leléyìí? Hello? Ṣé Ìjẹ̀bú yẹn rèé? Ìjẹ̀bú. Okay. Ìjẹ̀bú. Kí lorúkọ yín? Hello ma. Kí lorúkọ yín? Obo pampa, okay. Bí ti màámi. Ó yá gbóhùn sókè. Okay. Ìgbà mi o. Ó ṣe ó bá mi. Àrè.
wo ṣe tí kò mọ́wọ́ lọ́bẹ̀ yìí mo mi gbádùn rẹ mo dẹ̀ mi gbádùn rẹ o wo ṣe o bá mi ṣé o dàbí fọ kí ni dákú àárẹ̀ ìbá mi o wo ṣe a máa ṣe tí kò mú afọ kò gbẹ́nu rí bẹ́ẹ̀ yẹn wo ṣe wo mi gbìyànjú bá mi wo ṣe o mo máa dákú o tí máa dákú lọ́rùn rẹ o ó ti bíbọ̀ ìgbà ni wo ṣe o ẹ ṣe Ìjẹ̀bú nìyẹn o. Àwọn tó ń pè lórí WhatsApp, unfortunately I can't help My you. people, Àwọn tó ń pè lórí WhatsApp, tí ẹ bá ti ń sọ̀rọ̀ lọ tó bá já yín kò sí nǹkan tí mo lè ṣe. Ẹ̀rí wọ́n máa já dànù ni. Hello? Ẹ jọ ìlú wo leléyìí? Láti ọkà àkókò. Ṣé ẹgbẹ́dè tẹ máa sọ ìyá mi? Bẹ́ẹ̀ náà. Ok. Kí wá lorúkọ yín? Òbódùmọ̀mí. 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 Bẹ́ẹ̀ náà. Ó yá, ẹ continue. Àgbọ́yìn o. Ẹ ṣé gan. Ọkà kókó. Hello. Ìlú wo lẹ̀yin jà fún mà? Èkó akété. Nǹkan tó ṣẹlẹ̀, okay, ẹ kọ fún wa ní ringtone yẹn bọ̀ ní count ẹ̀ torí àwọn Èkó ti pọ̀ jù. Okay o. Ó ṣé mo dúpẹ́. Àti orí WhatsApp náà máa já dànù. Hello. Ṣé lè yọba? Ìlú wo lẹ̀yin jà fún? Ìjẹ̀bú. Ó yá, ẹ gbóhùn sókè. Ọmọ lébìrìkò, ò ṣé o. Ní gbádùn rẹ, ọmọ kọjá yanga, kò fi sí kò yọ kò tó pa mí, kò yọ gbẹ́yà mo lè jẹ ẹ̀kẹrun, gbẹ̀rún. Má dòbò mú rẹ, òbò mi kò máa dó, má dòbò mú rẹ, kò dòbò mú rẹ pẹ̀lẹ́, kí n bá gbọ́. Ò ṣé, mo dúpẹ́ o, kí ni ìdè kó mọ̀ rẹ̀, òbò mi kò máa dó. Hello. Hello, Sister Yinka. Ẹ jọ sọ́kùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin? Ọkùnrin ló ń sọ̀rọ̀, ṣé ọkùnrin náà ní ringtone ni? Àwa náà ní. Ṣọtọkùnrin lé ní a máa ṣe dá padà fọ́kùnrin tó máa jẹ́ strictly ọkùnrin lé ní obìnrin ni. Hello.
Ọlọ́run ti ń ta ẹ̀ka ọ̀lẹ́mọ̀. ohun yẹn ò tiẹ̀ ringtone ohun yìí bóyá ló lè dùn. Ẹ̀ka ọ̀lẹ́mọ̀. Ẹ ṣe ń sọ̀rọ̀ ni ìlú wo lẹ ń jà fún? Òbókẹ́mi ló ń sọ̀rọ̀ láti Kánò. Ṣé Kánò lẹ́yìn náà fẹ́ sọ Òbókẹ́mi? Bẹ́ẹ̀ ni mà. Ok, Haúsá lẹ máa sọ yẹn o. Bẹ́ẹ̀ ni mà. Ẹ ní sùúrù, ẹ jẹ́ ká kọ nọ́mbà yín sílẹ̀. Wayo mijina, gaskiya ina jin daɗinka. Wai ka ɗan sa ciki, ka shiga lungun na abin na yi mun daɗi. Bana jin ciwo, ka shiga ciki, na jin daɗi. Kunkuruna, daɗi. Mijina daɗi, ƙara shiga wallahi, ina jin daɗinka, ina jin daɗi wayo, daɗi, daɗina, ƙara shiga, ina jin daɗi, baby, daɗi nake ji, shiga ina sayan kawo. Sugar enough for cow. Baby, enough in cow. Nobody, it's Sanka. Nobody. So ẹ sọ nǹkan tẹ́ sọ fún wa yẹn wá bá wa túmọ̀ ẹ̀. Hello? Hello, mo wà ńbẹ̀ o. Yeah, à ń gbọ́ yín mà. Ó ṣé, mo dúpẹ́, mo mọ́pẹ́ wá. Orí ìyá mi o, má jòyọ̀, má ti wà o, má wà. Ó ṣé, mo dúpẹ́, mo mọ́pẹ́ wá. Orí ìyá mi o, ìjọ Àjàní, má jòyọ̀. Ò ní kú fún mi báyìí. Wà á tóbi dọ̀jọ́ alẹ́. Ó ṣé, mo dúpẹ́, mo gbádùn ẹ̀. Má ti jòyọ̀, mo gbádùn ẹ̀. Má ti wá, má jòyọ̀. Ó ṣé ọkọ mi, ó ṣé, mi ò ní pẹ̀lẹ́ láì ikọ̀ ẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ má bínú, aláti gbé kọ́ mi. Hello? Ìlú wo lẹ ń represent? Ondo ma. Ondo. Kí lorúkọ yín? Okowamide. Ní mind ó yẹ ẹ continue torí wọ́n máa tó ja yín torí orí WhatsApp lẹ ti ń pè ó yẹ continue. Baby, bá mi tẹ́ wọ́jì kanlẹ̀ dáadáa. Baby, baby yí ọ̀tún, ó yá yí òhì, ó yá yí dé sí ẹ̀rìn. Baby dó mi dáadáa. Baby jọ́kẹ̀ dó mi. Baby wé bá dó mi dáadáa máa gbóbo ìlọ́nì mú ẹni ta o. Wé bá ti dó mi dáadáa máa gbóbo ìlọ́nì mú ẹni ta o. Baby jọ́kẹ̀ dó mi dáadáa kẹ̀. Ó yá dábò. Ó yá dó mi. Baby wé bá dó mi dáadáa máa gbóbo ìlọ́nì mú ẹni ta o. Wé dẹ̀gbẹ̀dẹ̀ blé mi. Baby dó mi dábò. Ó yá tìmọ́. Ó yá rímá kẹ̀. Baby mi ti wá o. Baby mo ti fẹ́ dá o. Baby jọ́kẹ̀. Ṣé bá dó dáadáa bó bá mú kó yọ lé ọmọ mi jẹ́ mú yọ. Baby ó yá dábò. Ó yá dábò. Ètò wa. Èèwà o. Ó yá dọ́yàn mi dẹ́jẹ́ dúnẹ́. Ó yá dúnẹ́ jẹ́ padàdà. Ọ̀dà tí ní kásẹ̀ǹtì mo ti kọ́ sẹ́yìn yá kàdó bó ni wọ́n ní bó ìfidó dáadáa máa gbé lọ́nà mọ́ ẹni ta o. Lọ́nà mọ́ ẹni ta bẹ́ẹ̀ bá dó dáadáa o. Èdè orí ìwé kò ló ti jà. Ó yẹ ẹ̀dà. Meti wa o. Mi ti gbà, mi ti kókó. Baby. Mo ti dance yín ká CMC, mo ti dá. Ẹ ṣé.
wọ́n ti dá fàǹtì yín ká TNT. Hello. Hello, àǹtí Yínká. Ìlú wo lẹ̀yin represent? Ìjẹ̀bú. Okay, àti Régùn. Mo fẹ́ gùn àti Calabar, ó yẹ gbóhùn sókè Ìjẹ̀bú. Okay. Oh. Hello. 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 Ìlú wo lẹ̀yin represent? Hello. Ìjẹ̀bú ni mo represent yẹn. Kí lorúkọ yín? Ìjẹ̀bú ni mo represent. Kí lorúkọ yín? Okotúnmiṣe. Okotúnmiṣe. Ó yá ẹ gbóhùn sókè. Tèmi àti bàbá Mukaila. Bàbá ń dúró wa lọ́wọ́. Màá ní yé ọkọ mi. Ó ṣe olówó rí mi. Mo láti bó ṣe ń gbé mi tírábàyé. Yé ìbá Mukaila. Ṣọ́ra ń gbọ́ 93 rò fi sí yẹn. Bá mi fi má yọ kúrò. Kó mu ní ṣó ń bọ́ sí. Kó yọ kúrò ṣó pa mí. Yé ìbá Mukaila. Ó ṣe ọkọ mi. Wà lówó lọ́wọ́. Wọ́n máa nẹgbẹ́sì lọ́rùn. Bó ṣe ń tó mi. Mo ń gbádùn rẹ̀. Wọ́n bí mo ṣe ń rẹ̀ bí mo. Yá ṣe yọ̀dí. Bá mi fíà. Ó ṣe ọkọ mi. Ó ṣe yé. Òbò mi ti gbóná. Ìbá Mukaila ti gbadẹ́ mi gbóná. Ẹ bá mi wọ́ mi. Ẹ bá mi wá panápaná. Ẹ bá mi ti pa ó. Yé ìbá Mukaila. Yé ní ọ̀pọ̀ okó rẹ̀ dùn báyìí. Okó rẹ̀ dùn bí ṣúgà. Ó dùn joyin lọ. Lẹ́yìn okó rẹ̀, wọ́n máa dọ́kọ́ mi mọ̀. Ó ṣe ọkọ mi. Yé oríwó ibà mi. Oríwó ibà mi o. Ìbá Mukaila ti gbogbo mi gbóná. Yé wọ́n máa dọ́kọ́ mi mọ̀. Wọ́n mọ̀ okó rẹ̀ dùn báyìí. Bá mi fi á bá mi sọ. Mo láti bó ṣe ń gbé mi tírábàyé. Ìbá Mukaila, mo ti fẹ́ wá. Ó yá, ìwọ náà máa bọ̀. Ó yá, bá mi gírísì rẹ̀. Mo láìkì mílíkì rẹ̀. Bá mi torí bọ̀bọ̀ mi. Kò bá mi fi gírísì rẹ̀. Kò bá dùn yún. Màá fi bíbẹ̀ kárẹ̀. Ó ṣe ọkọ mi. Wà lówó lọ́wọ́. Wọ́n máa nẹgbẹ́sì lọ́rùn. Ó ṣe ọkọ mi o. Mo mú gbádùn rẹ̀. Yé, mo ti bọ̀. Pọ́pọ̀. Wọ́n bí mo ṣe bọ̀. Ẹ̀sẹ̀ mi tẹ́tẹ́ ti ti bọ̀. Ó ṣe ọkọ mi. Mo gbádùn rẹ̀. Lẹ́yìn ọkọ rẹ̀ máa dùn bọ́ mi. Okay. Ẹ ṣé. Ṣé ẹ̀yin náà rí pé àwọn èdè yẹn dùn? Ṣé rí pé ó dùn? Ẹni tí ò bá ti lédè nísìn. Hello? Ṣé rí pé dè dùn? Ẹni tí ò bá ti lédè a fẹ́ Yorùbá mọ́. Bí a bí Ìjẹ̀bú, àwọn Ègùn, àwọn Abẹ́òkúta, Ẹ̀gbá, àwọn tó lè rán Ìbàdàn lẹ́nu dáadáa. Hallelujah. Okay. Hello? Oh God. Hello? Hello, àǹtí mi. Kí ló ń pa yín lẹ́rìn? Ẹ kúrọ̀lẹ́ mà. Ẹ kúrọ̀lẹ́ o. Yes, sir. Mo fẹ́ fún yín lédè Oǹdó ni mà. Okay, à ń gbọ́. Lógo mi, wo là ní ọmọlúṣítà, ṣàìnú mi, kájó mi, ṣàìnú mi, àkànní, mo nífẹ̀ẹ́ o, má yìn mí náà, máma, owó kan wọ́n yan mi ẹ̀, èèyàn mi, gbé ọ sábẹ̀, méjì wá, tó mi dáadáa, èmi yàn mí, àkànní, ṣàìnú mi, líṣítà, wo là ní o, ṣàìnú mi, méjì ní ti wá o, jọjọ lógo mi, tó mi dáadáa, ibo mi tẹ̀, èèyàn mi, ṣàìnú mi, mo nífẹ̀ẹ́ lógo mi, wo là ní, ojúyẹ ní o, ọ̀nà àṣà ẹ̀ má yìn mí náà, wọnú kan mo lẹ́yìn, ṣàìnú mi, wọnú kan ṣé bá mi, wọ́n mọ̀ ṣé bá mi, ṣàìnú mi, mi ti wá, o ṣé. Ẹ ṣeun. Ó nìyẹn mà. Ẹ ṣeun. Kí lorúkọ yín kí fi síbẹ̀? Ẹ má dárúkọ yín gangan, ẹ fi òbò kó garnish orúkọ yín. Ọlá oko. Okay. Ẹ ṣé. Àwọn èèyàn ń pè gan ṣá. Jeez. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká narrow calls yẹn sí àwọn tó bá lè sọ èdè bí Faransé, bí Oǹdó, Abẹ́òkúta, Ègùn,
not pure Yoruba mo. Hello? 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 Ìlú wo lẹ ń jà fún? Ondo town. Ẹ gbóhùn sókè. Okay. Ó kọ́ mi ní Oko Bámidélé. Okay. Okay. Egalaba. Kashe. Enyo mi o ha wo ṣe. We apeke mu ya. Te ada o. Mo ṣe do ṣe látẹ̀yìn. Mo ṣe wo ṣe. Mo wọ ẹ̀yìn. Mo wọ ẹ̀yìn ká mo ra yan mi bẹ́ẹ̀. Ká mo ra yan mi enyo mi. Nítorí ló oko ẹ rí, oko ẹ ma yan te o. Ẹ má jà, ó mà ṣe o. Hello? Hello, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ètò àti yíká. Yes ma. Ìlú wo lẹ̀yin ń jà fún? Òbó gbé mi débẹ̀ nítọ̀dọ̀ tèmi o. Ìlú wo lẹ wá ń jà fún? Ìjẹ̀bú lòun wà o. Okay, Òbó gbé mi débẹ̀ Ìjẹ̀bú. Okay, à ń gbọ́ yín. Ó lè jọ, mi mọ̀ bẹ́ẹ̀. Ó ti débẹ̀ o. Ó ti débẹ̀ má yọkó jọ̀wọ́ bá mi yé wé bá ṣe kú o wé bá kú jùlù wé má gbọ́mọ́ jùlù ìwọ ọdún kan ohun rẹ̀ rẹ̀ mọ́ bẹ́ẹ̀. Mo ti ń wá jọ ọba má yọkó túmọ̀ mi rẹ̀ mọ́ bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ó gbé mi débẹ̀ ni. Ẹ ṣé mà. Mo fẹ́ padà lọ sí Ondo yẹn. Mo fẹ́ padà pé Ondo yẹn. Ẹ má bínú. Ẹ jẹ́ n wo nọ́mbà yẹn náà. Mo fẹ́ padà pé òun lélẹ̀. Oh my goodness. Hello? Hello, Adinka. Ìlú wo lẹ fẹ́ sọ? Ìlú wo lẹ ń jà fún? Abẹ́òkúta, mo ti pè tẹ́lẹ̀. Abẹ́òkúta, mo fẹ́ sọ dáadáa ni. Ẹ fẹ́ sọ dáadáa. Okay, à ń gbọ́ yín ẹ sọ dáadáa. Bẹ́ẹ̀ni. Èmi ní Òbò Gbàngbà. Okay, à ń sọ ó yá à ń gbọ́ yín. Bàbá, ó yá ẹgbẹ́ sí àgbà. Ẹgbẹ́ sí. Ẹ má jẹ́ kó yọ. Mo ń gbádùn rẹ̀. Ẹ má jẹ́ kó yọ. Bàbá mi pípa ní o. Bàbá mi ibi sọ́ọ̀tì lọ́kọ̀ yìí. Ẹ ṣé mà. Ẹ ṣeun. Hello? Hello? Ìlú wo lẹ fẹ́ jà fún? Kaduna. Okay. Bẹ́ẹ̀ni. À ń gbọ́ yín. Kí lorúkọ yín náà? Kí lorúkọ yín? Okoyemisi Kaduna. Okay. À ń gbọ́. Ẹ ṣé gan. Ẹ ṣeun. Mo ń padà lọ sọ́dọ̀ Ondo yẹn. Ẹ má bínú, mo ń padà lọ sọ́dọ̀ ẹ̀. Ó yá, ẹ kíákíá ẹ gbóhùn sókè, ẹ continue.
Hello, ẹ kúrọ̀lẹ́ o. Ó yá Ondo àbí? Ondo town. Ó yá Mo represent Ondo town. Ẹgbọ́n sókè. Okay, ó kọ́ mi ní ó kó bá mi délé. Ó yá. Mo represent Ondo town. Ó yá. Ìyá Àlàbá. Ẹ̀yin mi o, ká ṣe o. Mo ṣe, mo wọ ẹ̀yìn, yí o bí fáyà. Ayé ìwé àjùpẹ̀kẹ́ mú yà. Ìyànkúnyà ayé yàn gájá yí àyàn ẹ̀jẹ̀ ká ṣe àwọ̀ ṣe. Ẹ̀yin mọ́ ọ̀rọ̀ àyàn mi bẹ́ẹ̀. Ká mọ́ ọ̀rọ̀ àyàn ni. Mo wá síbi ògò mi bẹ́ẹ̀. Ó yá, ká ṣe. Ẹ̀yin mi mi síta. Mo ṣe o. Ọkàn mi wà balẹ̀. Mo ṣe àmọ́ ká nífẹ̀ẹ́. Ẹ ṣeun. Àlàbá, ó ní okó ẹ̀ ń le. Ẹ má bínú, okó yìí lè máa le well. Unfortunately, a ní láti ṣe nǹkan tá à ń ṣe. Tókó yìí bá lé ẹ lọ́dọ̀ ìyàwó yìí. Tí ìyàwó yìí bá ti lé ẹ lọ́dọ̀ ìyàwó yìí àbí kẹ́ lọ gbọ́ ọmọ. Tókó yìí bá ti le. Ó dà bẹ́ẹ̀ náà. Ẹ record ẹ gbé sílé. Kẹ́dẹ̀ máa gbọ́. Torí mo sì máa ṣerú nǹkan báyìí tí táwọn èèyàn máa gbọ́. Honestly, ṣé mo sì fẹ́ pick call ṣá? Ẹ jẹ́ n pick call yìí. Èèyàn kan ti pè mí láti bí Kòtónú. Afẹ́ egun. Hello? Hello, Àǹtí Yínká. Ṣé fẹ́ fún mi ní ringtone egun ni? Hello? Hello, Àǹtí Yínká. Ṣé fẹ́ fún mi? Ẹ kúrọ̀lẹ́, ṣé fẹ́ fún mi ní ringtone egun? No. Côte d'Ivoire ni o, Abidjan. Ṣé fẹ́ fún wa ní Abidjan ni? Bẹ́ẹ̀ ni mà. Ó yá ẹ fún wa ní ringtone Abidjan. Okay. Oh, mon bébé. Faut bien taper. Tape bien. Baise-moi bien, mon bébé. Merci. Merci, mon bébé. Tape bien. Oh, j'aime ça. J'aime quand tu me baises. Mon bébé. Merci. Sauce mon sein. Mets mon sein dans ta bouche, bébé. Mets mon sein dans ta bouche. J'aime ça, mon bébé. Tape bien. J'aime ça, bébé. Merci. Merci, mon bébé. Mon bébé, j'aime ça. Mets mon sein dans ta bouche. Merci, mon bébé. Waouh. Oui. Merci, bébé. J'aime ça. Merci, bébé. Faut pas enlever. Mets mon sein dans ta bouche. Mets mon sein dans ta bouche. Bó ṣe jẹ́ nìyẹn tí ń ká. Ẹ ṣeun. Ẹ ṣé gan, ẹ wálé, ẹ ṣeun. Nísìnyí, mo sọ pé tó yóò ní pẹ́. Mo mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ ẹni tó ṣe agbátẹrù ètò yìí, òun náà ni Danabit Homes and Properties, iléeṣẹ́ tó ń ta ilẹ̀ káàkiri àgbáyé. A máa ṣe ti side ọkùnrin náà tó yẹ pé ọkùnrin nìkan ló máa pè wọlé, àwọn obìnrin ló máa pick best three fún wa. But ní ìrọ̀lẹ́ yìí, I think mo ti ní more than enough. But tá bá ṣì rí àwọn tó fẹ́ pè wọlé tí wọn kì í ṣe Yorùbá, bóyá ẹ fẹ́ sọ Spanish, bóyá ẹ fẹ́ sọ Ègùn, bóyá ẹ fẹ́ sọ Faransé, French, mi ò fẹ́ Yorùbá mọ́. Hello? Hello, ẹ kú ètò. Ìlú wo lẹ́yìn fẹ́? Lórí iná ló ń sọ̀rọ̀. Ìlú wo? Kaduna ni o. Kaduna lẹ́yìn fẹ́ tún sọ. Ó yẹ gbóhùn sókè. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Yaro duri na ci, ka ci ni, ka sa durinka. Ka sa durina, buga ka sa buran, ka sa durina, ina jin dadinka, ka saka cikin durina, buga shi, wayo yaro na jin dadinka, wayo mala na jin dadinka, za ka kashe ni da buranka, mama wala, baba na wallahi ce na yake yi, zai kashe ni da bura, wallahi zai kashe ni da bura, yaro za ka kashe ni, wayo baba, wayo mama, ya kashe ni, zai kashe ni, ó yá ẹ wálé, ẹ ti fẹ́ máa dà báyìí, ó yá ẹ dà ẹ ti fẹ́ dà mìíràn, ó yá. Oh my goodness. A ní kẹ́ ẹ̀dẹ̀ sáré lọ,
ní jẹ́ kí n béèrè orúkọ yín ní siam káwọn tó sọ Kaduna ti pọ̀ ẹ jẹ́ kí n pe àwọn tó wà nídìí kíní wa. Oh my goodness. Ṣé ti ready láti fún wa ní result? Ṣé ti ready láti fún wa ní result? Okay, ṣé ẹ máa sọ fún wa báyìí ká kọ́lẹ̀? Number 1. Ẹni tó jẹ 50,000 naira. Mo ń bọ̀ náà. Ẹni sùúrù o. Ẹni sùúrù, okay. Number 3 ńkọ́? No. Number 3 ńkọ́? Number 3 would be number 3 Ondo Oko Wamide. Okay. Àwọn ìlú wo nìyẹn? Okay. Ṣẹ́yìn lẹ máa fún wọn nìyẹn? Okay. 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 That's true. Then okay. Oko gbè mí àbí? Okay. 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 So ẹ jẹ́ ká gbọ́ from others. Àti ẹ jẹ́ ká all right o. Ẹ má bínú. I'm trying láti collect result ni. Ẹ má bínú.
Ah, ó ga o. You on it already? Ah, sorry. A fẹ́ result yín. Ta lẹ mú number 1. Okay. Number 2. Number 3. Ṣé number 3 ni àbí? Ẹnì kan lẹ máa mú náà wọn méjèèjì ẹ lè mú méjì pọ̀. Okay. 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 Ẹ ṣé. Ẹ mọ̀ bá ṣe máa ṣe kíní yìí. Ẹ rí pé mò ń pe àwọn tó judge kíní yẹn differently ni. Ẹni tí orúkọ ẹ bá ti apply tó bá ti appear lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Hello? Hello sir. Ta ni number 1 yín o? Oh, okay. Okay. Mo ti mọ̀. Ẹ kí lorúkọ ẹ̀? Okay. Bọ̀. Okay. 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 Okay, ó ti yé mi. First one àbí? So second one ńkọ́? Okay. 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 All right. Okay. The last person I'm going to call now. Kí n tó wá fún yín ní kí n tó wá fún yín ní kíní yẹn.
Ṣé wo kíní yẹn ṣá? So, ta ni number 1 yín? Ó dárúkọ, mo ti kọ orúkọ ẹ̀ sílẹ̀. Okay. Okay. Number 2. Number 3. Okay. All right. Ẹ ṣé. Tẹ́ bá wo tí n bá ní kí ẹ jẹ́ kí n gbé result wà níta fún yín. Ó ní particular person tó yẹ pé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló mention orúkọ ẹ̀ as number 1. And látọ̀dọ̀ tèmi gan mo fún ní number 1. Òun náà ni Ìjẹ̀bú Okótúnmiṣe tó lo bàbá Mukaila. Okótúnmiṣe Ìjẹ̀bú òun ló gbé number 1. Okótúnmiṣe Ìjẹ̀bú òun ló gbé number 1. Òun ló máa gba 50,000 naira. Okótúnmiṣe láti Ìjẹ̀bú òun ló gbé number 1 tó máa gba 50,000 naira. Number 2 ẹni tó máa gba 30,000 naira. Tí n bá ti ń kúrò lórí ètò yìí èmi fúnra mi máa máa pè yín. Try láti send account yín sí mi ká lè send owó yẹn sí yín sí ká lè send kí n lè send owó yẹn sí fún yín. Number 2 ni Bo. Number 2 ni Kano Obokemi. Kano Obokemi from Kano. Kano Obokemi from Kano. Obokemi from Kano. Oni number 2. Number 3 ni Okowamide from Ondo. Okowamide from Ondo. Oni number 3. Olo magba 20,000 naira. Number 1 is Okótúnmiṣe from Ìjẹ̀bú. Number 2 is Obokemi from Kano. And number 3 is Okowamide from Ondo. Àwọn kan sọ pé wọ́n máa fún yín ní àwọn consolation prizes kan wọ́n máa fún yín ní owó kékèké. Àwọn tí wọ́n pick wọ́n máa fún lówó kékèké náà ni Obolola from Kano. Obolola from Kano. Egba Obobanta àbí Obobamba from Egba. Obolola from Kano ó máa gba 10,000 naira. Obobamba from Egba ó náà máa gba 10,000 naira. Ta ló tún mú bí báyìí náà. Èmi fúnra mi tí bá jókòó màá tún lọ wo àwọn méjì mẹ́ta kan tí mo fi pé ó yẹ ká fún wọn ní nǹkan kan. So àwọn tí wọ́n ṣàgbà prize yẹn, first prize goes to Okótúnmiṣe from Ìjẹ̀bú. Second is Obokemi from Kano. Okowamide from Ondo State. So ẹ jọ̀ọ́ láfta tá bá ti ṣe show yìí tán ẹ má gbàgbé láti kàn sí mi. Èmi fúnra mi máa pè yín ná immediately. Ẹ jẹ́ kí n ti ẹ pè wọ́n lórí show yìí nísìn. Hello? Ma? Àbí o. Bẹ́ẹ̀ni. Èmi gan ti fẹ́ pè wọ́n sìn. Yes ma. Èmi gan fẹ́ pè wọ́n fúnra mi. Ó náà kó pè mí straight ni. Okótúnmiṣe. Ẹ̀yin lẹ bẹ́ẹ̀ ni o so àwa fẹ́ kẹ́ wá fún wa ní ringtone yẹn sì ká gbádùn ẹ̀
because ẹ̀yin lè jẹ́ 50,000 naira kẹ́dẹ̀ send account yín sórí phone immediately ká lè send owó yẹn bóyá báyìí gan bá ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ lè send account yẹn ká lè kí lè ṣe owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí. Okay ma, ṣé kí n bá ṣe ringing tone yẹn ma? Ẹ kọ́kọ́ send account yẹn sí orí WhatsApp àbí sórí message kí lè ṣe owó yẹn sí. Okay ma, ṣé kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ringing tone àbí kí n kọ́kọ́ send account? Ó yẹ send account yẹn ká lè ṣe owó yẹn sí straight. Okay, ma send it sí ma. So ya, bẹ́ ṣe send ẹ̀ náà ẹ máa fún wa ní ringtone yẹn lójú pálí báyìí. Ká gbádùn. Ibà mo káyọ̀, ó ṣí ọkọ mi. Mo láti bó ṣe ń gbé ní tábà yìí. Ó ṣí ọkọ mi. Wà lọ́wọ́lọ́wọ́. Wọ́n máa ní gbèsè lọ́rùn. Wọ́n ti gbogbo mi gbóná. Ọmọ mi sí lánàá. Ibà mi náà mo máa ń tó oríwọ̀ ibà mi o. Ibà mo káyọ̀. Bá mi bọ́ mi pa. Wọ́n ti gbogbo mi gbóná. Ọmọ mi sí lánàá. Ó ṣe. Ọkọ mi. Mo láti bó ṣe ní gbogbo mi tábà yìí. Ṣọ́kí ti lọ́ọ̀fì sí yẹn. Má yọ kúrò. Kó mu náà ṣó bọ́ sí. Kó yọ kúrò ṣó pa mi. Ibà mo káyọ̀. Jẹ́ ká ṣe yọ̀bí. Jẹ́ ká ṣe ìdìsáì. Jẹ́ ká ṣe yọ̀bí. Jẹ́ ká ṣe yọ̀bí ọkọ mi. Bámi bíá. Wọ́n ti mọ sí kéèdì wọn. Ọmọ tó mọ mi. Ó ṣe ọkọ mi. Mo láìkí rẹ̀. Ó ṣe wà lọ́wọ́lọ́wọ́. Wọ́n máa ní ẹgbẹ́ lọ́rùn. Ibà mo káyọ̀. Kó o bá sí. Ó yá. Bámi sí mílíkì rẹ̀ lọ́bọ̀ mi. Mo fẹ́ gírísì òbò mi. Bámi sí mílíkì rẹ̀ lọ́bọ̀ mi. Kò bá dán mi. Ṣé máa ti bí bẹ́ta kí máa ti bí ìbẹ̀rẹ̀ rẹ̀? Ó ṣe ọkọ mi. Wà lọ́wọ́lọ́wọ́. Wọ́n máa ní ẹgbẹ́ lọ́rùn. Lẹ́yìn ọkọ rẹ̀ máa ti lọ́kọ́ mi mọ̀. Mo láìkì ọkọ rẹ̀. Ọkọ rẹ̀ tóbi. Ó dàbí orí ọkọ ọmọ tuntun. Ó ṣe ọkọ mi. Mo láìkì rẹ̀. Wọ́n rẹ̀ bí orí ọkọ rẹ̀. Ṣé ó dàbí orí ọmọ tuntun? Ó ṣe ọkọ mi. Ó ṣe ọkọ mi. Mo ti ń wá. Ara mi ti ń bọ̀. Ó ṣe ọkọ mi. Ẹ ṣé. Ó yá ẹ ṣé ẹ fún wa ní ó yá send the account yẹn ká lè ṣe owó yẹn bá ṣe. Send ẹ sórí WhatsApp sí nísinsìnyí ká lè ṣe owó yẹn. Nísinsìnyí, Ẹ jẹ́ kí sáré ṣe owó ìmọ̀ wá pé ẹnì kejì tó gbé second. Sọkùnrin la máa ṣe next. A sọ ní alẹ́ dá padà. Láìsí tàbá ṣe ẹ jẹ́ kí n pẹ́ ní kejì. Oko Kẹ́mi Kánò. Oko Kẹ́mi. Hello ma. Oko Kẹ́mi Yes ma. ìwọ ló gbé second o. Ó yá fún wa ní ringtone yẹn lójú pálí báyìí. Yàwá. Ó yá listen dára kẹ́gbọ́n mi. Mijina sannu da zuwa. Da Allah ka dan zo ka hukura min bayana. Kina son ka shiga lot. Abin yana min daɗi. Wayo ɗan shiga. Ciwo kaɗan shiga ɗan sha mai baslin. Oh baby na. Wayo daɗi. Shiga kwanan nan kwarai. Shiga kwanan nan yana jin daɗi. Rike min baya, rike kafata biyu. Rike bayana, ina so in ji daɗi. Wayo bayana, wayo daɗi. Ina jin daɗin ka wallahi. Oh baby na Allah ya maka albarka. Allah ya kaka Makka da Madina. Ina jin daɗin ka. Samun shi
shiga kwarai wayo buranka yayi daɗi buranka yayi daɗin alewa yayi daɗin askirin wayo baby na ina son ka ina son ka wayo ciyo aha baby ƙara shiga lungun nan ina jin daɗi shiga lungun nan baby na wayo ka shiga ina jin daɗi ina ji baby daɗin fura daɗin alawa ina jin daɗin ka babana mijina alhaji daɗi alhaji shiga ina sai in kawo alhaji shiga zan kawo daɗi alhaji zan kawo ƙara shiga Oya, Damira, ó ti fẹ́ dà. Oya dà. Yes. No good. Now, Oya, please send account ẹ sí orí number yìí lórí WhatsApp nísìn ká sáré ṣe. Okay, why? Nísinsìnyí. Yes, my sugar ma. Yes, ma. Ìjẹ̀bú, a ti ṣe owó ẹ o. Jẹ́ kí n fi wọn àwọn èèyàn. Ìjẹ̀bú, a ti ṣe owó ẹ, òun lélẹ̀, ṣé o ti rí? A ti ṣe owó ẹ o. Ìjẹ̀bú tó bá ti rí, a fẹ́ kó pè kó confirm ẹ. A ti ṣe owó ẹ. A ti ṣe 50,000 sínú account ẹ Ìjẹ̀bú. A ti ṣe owó ẹ 50,000 naira. A ti ṣe sínú account ẹ. A fẹ́ ṣe ti Kánò nísìnyí. Tó bá ti send ẹ máa ṣe nísìnyí. A lè wá tún wá pè ẹni tó gbé third. Ìjẹ̀bú a ti ṣe owó ẹ. Ẹ jẹ́ kí n pè ẹni tó gbé third. Oko wá mi dé. Ondo. Tó bá di next week, a ṣe tàwọn ọkùnrin. Kanu, mo expect a bank kini ẹ o. Tí o kó wá mi dé ò bá gbé call. Hi, you've reached. Okay. Tí o bá ti pè lẹ́ǹkan sí tí o bá ti gbé, a máa fún ẹlòmíì tó súnmọ́. Mi ò ní gbé kúrò lórí ètò yìí láì jẹ́ pé owó yẹn jáde. So tí o bá ti gbé, ẹlòmíì tó súnmọ́ la máa fún. Tí o bá ti gbé call yẹn sìn, a máa gbé fẹ́lòmíì. Ẹni tí a ti fi sílẹ̀ pé ó wà nínú àwọn tá máa fún ní owó kéékèèké. So a máa fún another Kanu. Mo pa àwọn Kanu yẹn really try. Hi, you've reached. A máa fẹ́ lòmíì o. Ẹ má bínú. A ti fún Kanu kan. Ẹ jẹ́ ká fún Hello? Hello, ma. Yes? Mo ní sọ fún yín o pé mo ti rí alert yẹn ṣeun kan máa mo dúpẹ́ mà. A dúpẹ́. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ nú àtàwọn onígbọ̀wọ́ ètò. Ẹ ṣé. Ìyàwó wọn nìkan balẹ̀ àpò mo ní dúpẹ́ lọ́wọ́ yín ni mà ẹ ṣeun kan mà mo ti rí alert. Ẹ ṣeun. Yeah. Yes. Ẹ jẹ́ kí n fún Ẹ̀gbá 81 2494.
Ẹ̀gbá kọ́ ló gbé third. Ẹni tó gbé third mo ti pè lẹ́ẹ̀mejì. Kò gbé call ẹ̀. Mi ò dẹ̀ ní mú owó yẹn kúrò lórí ètò yìí kí n tó pín. So Ẹ̀gbá wà lára àwọn tá fi sílẹ̀ pa máa fún ní àwọn a máa fún ní consolation prize. So nísìnyí tí a rí ẹni tó gbé third, a máa gbé fún Ẹ̀gbá. Kó a máa fún Ẹ̀gbá ní owó yẹn. The number you are calling is not a... Ẹ̀gbá náà ò sí ńbẹ̀ láti gbà, unfortunately. So mi ò ní choice than to give Bolola. Mi ò ní choice. 100,000 yẹn láti lọ lórí ètò yìí. Hello? Obolola? Ma? Ẹ̀yin la fẹ́ fún ní third position, Kano. Ṣé lè tún fún wa ní ringtone Kano yẹn kẹ́ dẹ̀ send the account yín. To, ṣeun goma. To, ku saurare ni sosai ku ji ni. Gosh, baby na. Zuwa ne aiki yau. Baby na wallahi tun da safin da ka fita a gida ba sai da jikina na mama. Wallahi ba zan iya tsaya ba wai ka je ka yi wanka. Da Allah ka zo mun shaki. Wash. Baby na. Wallahi rike mun nono na. Ka samu nono na a baki. Da ikashi ni. Da ikashi ni. Ka san yadda nake tsoron kaɗin na. Ó yá, ẹ wálé kẹ́dà. Hello? Hello? Baby, mo ń gbọ́ yín mà. So nǹkan tẹ́ máa ṣe fún mi sí. Mo wá lọ́wọ́ ni. Ẹ wá lọ́wọ́. Nọ́mbà tẹ́ fi pè tí mo fi pè yín, ẹ fi nọ́mbà yẹn send account detail yín sí mi nísìn. This same number. Ìwọ tó send Rukayat sí mi. I don't know this number. Okay. I'm not going to put money in that account. I want the number to fi pè sórí show ni kò fi send account number. Number to fi pè sórí show ni kẹ́ fi send account number yín. So Rukayat, number to fi pè sí orí show ni kò fi send account yín. Number tẹ́ fi pè sórí show yín ni kẹ́ fi send account yín immediately. Oh. Hello? 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 Oh. Rukayat, number tó fi pè sórí show ni kò fi send account ẹ. Mi ò ní ọ̀nà number mi tó fi send yẹn o. I'm not stupid. Hello? Hello? Yes? Hello? Yes? Okay, Obolola. Yeah, that is the number. Hello, Baba. Ẹ kò tí pè padà. Màá pè àwọn yẹn mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ yanjú àwọn tó jẹ kinní yẹn náà ni kówó yẹn tiẹ̀ kúrò lọ́wọ́ mi. Okay. 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 Let me finish with these 3 people first, then I can go back to those ones. Yeah. Ẹ má bínú, ẹ jẹ́ kí n kọ sáré ṣe owó àwọn
àwọn tó ní owó yẹn gangan tá fẹ́ láti torí ṣe show yìí. This is Obolola. Yes, Obolola. Obolola is 01 36 10 1825. Yeah. Obolola, please check your account for the third prize. Check your account for the third prize. Obolola, check your account for the third prize. And the last person, enter your second prize. Èmi ò ní gba nǹkan tó fún mi yẹn. Kí ló ṣe lè tó fi video pè mí? I'm going to block you. Ṣé ní ẹ kí orí Obolola, please check your account for the third prize. And Okokemi. I mean, Obokemi. Obokemi, mi ò tí rí account ẹ o. And Timbati gbé lo me, I'm going to give that 30,000 out now. Timbari account ẹ pẹ̀lú number yìí. Obokemi, I will give that money out. I will give it out. Owó yẹn ò ní kúrò lórí show yìí. Timbati rí account ẹ in another 5 minutes. I'm going to give that money out. Hello? Godmother, mo ní kí n dúpẹ́ mi ò mo ti rí o, Obolola ló ń sọ̀rọ̀. Good, good. Ẹ̀yin tẹ́ à ń kọ̀ náà ọwọ́ yín á máa lọ sókè o. Àmín, Ẹ àmín. ṣé gan, mo dúpẹ́ mà. Àmín, àmín. Obokemi, if I do not see your account now, I'm going to give that money out. The second prize, I will give it out. Ma fi another number, send account details sí mi. Ó sọ fún mi pé done ma. What is done? Ẹlòmíì ló send account sọ pé done ma. If I can't, ito bá ti lè send account ẹ sí orí kíní, forget it. I will give the money out now. I will give it out. Hello? Taleni yìí. Hello, yeah? Hello? If you want to call, please, can you call direct? Oh, this lady, tó bá send account mo ma give owó yẹn out now.
I will give it out. I will give that money out. Hello? Hello, ma. If you don't send your account number now, in 5 minutes, I will give that money out. Ma send it. No, but send it in 5 minutes. I will give it out. Àwọn ní kí fáwọn kan, àwọn bí méjì mẹ́ta kan ní 10,000 naira. I'll be doing that after this show because ti overstay lórí show yìí. Mo kàn fẹ́ make sure pé owó tí wọ́n fi ṣe onígbọ̀wọ́ 50,000, 20 and 30,000 pé mo pín lórí show yìí kí gbogbo èèyàn dẹ̀ rí wípé mo pín. So I'm left with the 30,000 now. I'm waiting for the lady to send the account details so that màá lè send owó yẹn sí. Beatrice, should you forward your account number and give you ringtone? Kí ló cost lady láti send account detail? Ṣé bí mo pè ní sí ó gbé call, ṣé bó máa send ẹ lórí bí ni? What kind of person is this? Anyway, who is the one with it? Hello? Hello? Ìyá mi. Ẹ̀yin lẹ gbé third, but unfortunately you were not there nígbà tí mo ń pè. Obola láti gbà. Another kind ti gbà bí. Ọlọ́run ti sọ pé lady yìí ẹlẹ́dẹ̀ òní o kò ní gba owó yẹn. Owó yẹn ní títorí tiẹ̀ dúró síbí. Hello? Hello, ìyá yìí. Ṣé ẹ̀yin ò lè pè mí straight ni? Can't you call me direct? Can't you call me direct? Oh, jeez. You know what? I'm just going to give just any random person. Go to Miche. No, yet it win. Let me call this guy again. The number you are calling is not. Hello? Hello, Sainga. Yummy. Hello, yeah, Ejo, to do long. Any sort of second position, yeah. On test, on fellow card. Irọ́ ṣebí mama ó ní mo bá sọ̀rọ̀ nsin tó bá mi sọ̀rọ̀ now. Ẹni tó lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ fi pé kó lè send account detail ẹ lórí WhatsApp ni. Ó ló bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nísìn now.
It works, yeah, but èmi tí overstay ń bí báyìí. Hello? What you saying there? Network here, you have resend it now back. Hello? Number ló ring nsìn. Ṣebí number ló ring nsìn. Kí ló dé tó ṣe lè send account ẹ níbí báyìí? Why? Number mi ni but other number mi mo fi sórí WhatsApp. Mo ṣẹ̀ṣẹ̀ change ẹ nítorí mi change ẹ pẹ̀lú eléyìí ní data. Jesus. Then send your account here. Send it here. Mo ti send ẹ sí. Please, I'm just going to give out the money to another person. You serious. I hate when people don't behave by. I'm just going to give it out to... You serious, man. Ẹjọ́ èyàn kọ́kọ́ pè mí wọlé ẹ kọ fún mi ní random person kan. Tẹ́ fi pò ṣe dáadáa. Ẹ kọ fún mi ní random person tó ṣe dáadáa. I don't have time for this. Hello? Hello, ma. Yeah? VPN mi ni o wà connected láti ẹ̀kọ́ ẹ̀mú bínú, ma. Okay. Ìwọ ló gbé second, ìwọ ló gbé third. But àti gbé fellow mi because she me phone mi o ring mo de ko ring mo de inside phone him with my second number pe. Okay. You know one pe number yin padà be ṣe le en pe mi ko ring ko okay. I'm going to give you the second position because Anthony second position you serious. So send me your bank detail. Let me put the money there. Send if you can send it before she sends ours because before she sends her own because mo ti pe laten kan o da pe ko serious. Send me your bank detail. I'll put the second position there. You dey will make your phone because Naija lo wa. Hello? Hello? Hello, sir. Hello? Sir? Hello? Mo ń gbọ́ yín, ẹ gbóhùn sókè. Hello? À ń gbọ́ yín. Sister tó pè wọlé lẹ́ǹkan pé kí n fún gẹ́yìn any chance. Ó ti send it, so I'm going to send it to her. The second position. Ó ti send it. Ó yá fún wa ní ringtone yẹn again. Fún wa ní ringtone yẹn again. Àdúgbò tí mo àdúgbò àwọn ẹran yìí ni. Àdúgbò àwọn ta ni? Ẹ mọ̀ ẹ́ pé àdúgbò àwọn Hausa mo wà tí n bá ń ṣe gbogbo eléyìí ta. Let me go back inside. I will call you please. God mo sáré lọ get. God is my witness. Okay, don't worry. I will send the thing to you. Don't worry. 7 6 4 9. Hello? Hello, Auntie. Yeah? Hello, Auntie, ẹ kálẹ́ o. Ẹ jọ̀ọ́ ṣé kí n fún yín ríngì fóònù mo ní ìdánwò yẹn. Unfortunately, ẹni tó lówó ni mo ń send ẹ̀ sí bí mo ṣe ń send ẹ̀ báyìí. Okay, ẹ ṣé. Mo gbádùn ètò yín. God bless you. Hello? Hello? Yeah? Mo ń gbọ́ yín.
ẹjọ́ woman ọmọ kàkókò yẹn nínú mo try díẹ̀ o ẹjọ́ mú yìí o ẹjọ́ àtẹ̀wọ̀n yìí. Àti ẹ̀gbọ́n nǹkan tẹ̀yin sọ rárá ṣé lẹ́kọ̀ọ́ ṣe fẹ́ ni pé ẹ̀ ń ké àgbọ́n nǹkan kan tẹ̀ sọ. Nǹkan tó ṣẹlẹ̀ pé mo ní láti excuse àwọn ọmọ mi ní ìdí wọ́n wà yẹn mo try láti excuse wọn. Ẹ̀bọ̀ àgbọ́n nǹkan kan tẹ̀ sọ. Bẹ́ẹ̀ ni lè gbé àìsókè dáadáa. Ṣé fẹ́ tún ṣe ká fún yín ní consolation prize after show ni? Máa tún ṣe o, máa tún ṣe tó bá ní kí n tún ṣe, máa tún ṣe mà. Ẹ tún ṣe. Ẹ ti sáré jáde kó lọ́dọ̀ àwọn ọmọ mi. Hello ma. Mo ń gbọ́ yín. Ó fẹ́ ní ìtòbò káyọ̀ o, ó bá fẹ́ ní rẹ̀ bí ìgbésọ̀ ló kú mu. Ó sọ mẹ́nu mọ́ ó kàn pa kúrò sọ nínú ọ̀dọ́ orin mi. Tó ní sọ nínú ìtara mi. Èyí méjì dìdìdìdì ẹsẹ̀ nítorí dìdìdìdì. Ní òbí mọ yẹn jẹ́, mo lè jẹ́ ó fi ń bẹ́ kàtó, ó kàn jẹ́ ó yẹn mi. Ó ṣe ọ̀rọ̀ fún mi. Wọ́n fi iná jẹ́ owó tí tó pọ̀ mi. Yóò yí náà lọ́pàá ọ̀ náà lọ́gbẹ́ dípò nínú o. Ó ní nìkan náà ká, ó ní nìkan náà ká, ó ní nìkan náà, ó ní nìkan náà. Ẹ ṣe àti gbọ́, ẹ ṣe o, ẹ ṣe gbọ́, àti gbọ́. Tẹ́ bá mọ̀ bí mo ṣe fẹ́ kúrò níbí báyìí 2 1 6 I don't know why it's not going. Ọmọ ìyá Ọlọ́run kò ṣàánú lọ́ọ̀kẹ́ o. Ọlọ́run kò ṣàánú lọ́ọ̀kẹ́ man. Okay. Hello? Hello, Finka. Yeah. Rukayat, please confirm the payment. Rukayat, the second position. I've paid 30,000 sínú account here. So please, can you call to confirm that? Mungboyi? Hello? Hello? Rukayat, please confirm your payment. Hello? Hello, Finka. Yeah? Bóyá mi ló sọ̀rọ̀ ṣé kí n fún yín ní ringtone. À ń gbọ́ ìyá ẹ kọ̀ fún wa ká fi ṣeré. Kí lẹ rí mà? Ọmọ ìlú wo lẹ́yìn? Ọmọ Nàìjíríà ni bọ̀ yìí kì í mo wà. Ìlú wo lẹ fẹ́ represent? Ogun State. Okay, ṣé lè sọ ringtone lábẹ́kúta ní lédè Ẹ̀gbá? Mi lè sọ lédè Ẹ̀gbá o, mi gbẹ́gbà dáadáa o. Okay. Hold on, ẹ jẹ́ kí n gbé call yìí. Please, can you confirm your payment? Hello? Hello, ma. Thank you very much. Mo ti rí ẹ ṣé mo dúpẹ́. Ó yá fún wa ní ringtone o kàn lè gba owó wa bẹ́ẹ̀ yẹn 30,000 kò ṣọmọdé owó man. Mi lè fọ ìjẹ tó bá jẹ́ ringtone ni màá fún yín àmọ́ ẹ̀kan ìta ni mo wà. Àwọn Kánò bí wọ́n lè ja wèrè gan. Ó yá fún wa ní sí o ṣáà ti That wọlé was the sí. reason why. Ó yá fún wa ní sí o ti Ó yẹ wọlé. má bínú. Okay, báwo lẹ ṣe fẹ́ kí n ṣe fún yín? Pé mo ready. Ó yá fún wa Hausa nǹkan tó fi. Mijina sannu da zuwa. Gaskiya kana burge ni na ga yau ka yi kyau. Dan je ka yi wanka, in ka yi wanka ina sai dan lallasa ma bura. In dan sa zuma in lashe, ka yi wayo kash daɗi. Wallahi kana burge ni. Dan samun shi daga baya dogi nake so. A'a, ka
kawai ina jin daɗi sweetie samun shi kwana wan kwana nake so oh my baby daɗi ina son kawo oh you sweetie na shugaban alfahari na samun shi Oya Damira Damira kó wálé. Thank you Wálé. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí payment ẹ lélẹ̀ gbogbo àwọn tó jẹ owó láti fún wa àwọn tó ní ká fún ní 13,000. I will do that after this show because show yóò ti over 2 hours so I really have to go. I will do the 13,000 payment after the show fún àwọn tó bá tún padà mú fún mi torí kò yé mi àwọn tó ní kí n fún bọ̀ mo mọ̀ pé ẹ̀gbá wà lára àwọn tó ní kí n fún but after this show màá fún wọn. Tẹ́ bá like nǹkan tí mo wọ̀ yìí ẹ kọ sí already to wear by Abeni lórí Instagram àbí kẹ́ pè wọ́n fún iléyá fún jalamia fún scarf fún hijab fún jalamia fún anything tẹ́ bá lè fún ma fi kírun fún iléyá ẹ pè àwọn already to wear by Abeni sorry +234 810 917 6616 +234 810 917 6616 already to wear by Abeni. Ẹ pè wọ́n sórí aago anything tẹ́ bá fẹ́ o bóyá aṣọ múròde o bóyá aṣọ party aṣọ wedding ẹ fẹ́ má aṣọ wedding ẹ pè wọ́n sí Nigeria but number yẹn lè get wọn lórí WhatsApp àbí kẹ́ get wọn lórí Instagram already to wear by Abeni fún gbogbo yín tẹ́ ṣe fẹ́ ra lẹ̀ lọ́wọ́ Danabi tilẹ̀ wọ́n sì ń ta wàràwàrà ẹ pè wọ́n sórí +234 70444 33316 ẹ rí pé àwọn náà ló ṣe onígbọ̀wọ́ ètò yìí àtúntí láwọn tó máa ṣe onígbọ̀wọ́ ètò ti ọkùnrin iye tá a pín fóbìnrin náà la máa pín fọkùnrin tẹ́ wá rí alẹ́ ariwo yẹn ọkùnrin against obìnrin ẹni tó bá gba first níbẹ̀ àfàìmọ̀ tó bá ní gba 100,000 fún ẹni tó bá fún àwọn méjì tó bá gba first 50-50 láàrin ọkùnrin àti obìnrin second náà 30-30 third 20-20 bá ṣe máa ṣe yẹn náà nìyẹn so ẹ jẹ́ kí n máa fi sí ṣe àlọ́ ẹ ṣé gan fún gbogbo àwọn tó bá wa pick lẹ́ni àwọn tó bá wa judge ẹ ṣé o màmá rí yín bá o a ní àwọn mi fẹ́ dárúkọ wọn tó náà lè má láìkè dárúkọ àwọn but ẹ mọ́ra yín ẹ dẹ̀ wà ní orí ètò yìí àfún gbogbo àwọn tó darapọ̀ mọ́ ètò yìí mo ń gbọ́ táwọn kan sọ pé kó lọ sórí TikTok pé all ringtone you find it on TikTok or Instagram tí n bá rí yín mo máa report account yín ni tẹ́ bá ti fún mi ní credit mi ò ní kẹ́ má lo iṣẹ́ mi but tẹ́ bá ti fún mi ní credit máa report yín ni tẹ́ bá ti fún mi ní credit mi ní kéèyàn má lo iṣẹ́ mi but tó bá ti fún mi ní credit máa report ẹni mi ò kí sábà report èèyàn mi ò kí sọ pé kéèyàn má jẹ mi ò ń ṣe but tó bá ti fún mi ní credit máa report ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ ó dàbọ̀ àfìrè pàdé ire o bye for now.